ọba arínúròde olùmọ̀ràn ọkàn, ọba tó ń gbọ́ ti dúdú, ọba tó ń gbọ́ ti pupa, ọba tó ń gbọ́ ti gígùn, ọba tó ń gbọ́ tẹ̀ntó kúrú. Kábíyèsí rẹ o, ọlọ́run ọba ti gbàròyé wa o, ọlọ́run ọba ti gbọ́ àdúrà wa. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọ́n kígbe sóhun rárá, wọ́n kígbe sọ́lọ́run ọba. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rawọ́ rasẹ̀ sọ́bẹ̀ Elédùmarè. Ọlọ́run ti gbàdúrà wa o, ó ti gbọ́gbé wa nípínlẹ̀ Ọ̀yọ́, ó ti gbọ́gbé wa nílẹ̀ Oòduà. Kábíyèsí rẹ ọba Elédùmarè, adúpẹ́ o, ọmọ ṣe adúpẹ́ o. Àwọn ọmọ yìí ti gbàtúsílẹ̀, àwọn ọmọ táwọn ajínigbé, àwọn agbébọn, àwọn terrorist, àwọn bandit, àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn, àwọn tó jẹ́ pé wọn ò ní ìròrí kankan, ìròrí ẹranko ní ń bẹ lọ́pọlọ wọn. Dúpẹ́ o, tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn níjọba àbílẹ̀ Oríire nílẹ̀ Ògbómọ̀ṣọ́, tí wọ́n jí wọn kó sá lọ láti bí ọjọ́ bíi 55. A mọ̀ dúpẹ́ o, wọ́n ti gbàtúsílẹ̀ o, wọ́n ti gbà yọ̀ǹda. A dúpẹ́ o. Ẹ lè gbàgbọ́ pé a rí àwọn kan tí wọn ò tí ì jẹ, tí wọn ò tí ì mú látìgbà tí wọ́n ti kó àwọn ọmọ yìí lọ, tó jẹ́ pé inú àwẹ̀ àti àdúrà ni wọ́n wà wípé káwọn ọmọ ẹ̀ ó rí ìtúsílẹ̀ gbà, káwọn ọmọ ẹ̀ ó délé padà láyọ̀ àtàlàáfíà. Mo gbàgbọ́ o, Ọlọ́run gbàdúrà dandan ni. Tá a bá fi inú kan, ọkàn kan, ìgbàgbọ́, ìfẹ́, ìṣọ̀kan, tá a bá fi pariwo sọ́ba Allah, tá a fi pariwo, tá a fi gbàdúrà sọ́ba Elédùmarè lórí orílẹ̀-èdè Nàìjíríà, mo nígbàgbọ́ pọ́bọ Ọlọ́run ó gbọ́, yóò gbọ́ pé wa o, yóò gbàdúrà wa, yóò sì ṣe tá a bá fẹ́. Torí pé a gbàdúrà, torí pé a pè é lórí àwọn ọmọ yìí, lórí àwọn olùkọ́ yìí, ní àwọn olùkọ́ àtàwọn ọmọ yìí fi gba ìtúsílẹ̀ láyọ̀ àtàlàáfíà, tí wọ́n fi padà sílé láyọ̀ àtàlàáfíà. Ṣé wá rí pàdúrà ń gbà o? Kí wá ni tó jáde? Kí ni táwọn èèyàn ń sọ? Kí ni táwọn èèyàn ń wí lórí ìtúsílẹ̀, lórí ìdáǹdè táwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n lé ní 40 tí wọ́n gbà yọ̀ǹda ní ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí? Kí làwọn èèyàn ń wí? Kí làwọn èèyàn ń sọ? Ẹ jẹ́ kí n máa sọ fún yín o. Ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́, Kábíyèsí Aláyélúwà Ọba Ghandi Afọlábí Láòyè Òrùmọgẹ́gẹ́, ó ti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn ti àwọn ológun, ilé ìwòsàn àwọn ọmọ ológun tó wà nílẹ̀ Ìbàdàn, níbi tí àwọn èèyàn yìí tí wọ́n ti ń gba ìtọ́jú. Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti ṣàbẹ̀wò, ó ti ṣàbẹ̀wò sáwọn ọmọ yìí, ó ti lọ kí wọn. Àánú ṣèyàn tí èèyàn bá rí fọ́nrán àwọn ọmọ yìí, àánú ṣèyàn o. Ẹkún ọ̀fẹ́ máa gbọ̀nyàn, omijé ọ̀fẹ́ máa jábọ́ lójú èèyàn. Ìgbà tí Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó gbọ́ pé àwọn èèyàn yìí ti gba ìtúsílẹ̀, Kábíyèsí bá mú jó, Kábíyèsí bá ń jó, wọ́n bá ń kọrin ọpẹ́, wọ́n ń kọrin ìyìn sọ́ba Allah. Kódà nínú pálàsì Kábíyèsí, nínú pálàsì Ṣọ̀ún, ààfin Ṣọ̀ún, ó ní bàbá ti ń dúpẹ́ o, wípé àwọn gbọ́ wípé àwọn ọmọ yìí ti gba ìtúsílẹ̀, àwọn gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ yìí ti gba òmìnira. Inú Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dùn. Nígbà tí ilé ọjọ́ kejì mọ́ ni Kábíyèsí bá gbéra, wọ́n bá lọ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ ilé ìwòsàn tí àwọn ọmọ yìí ti ń gba ìtọ́jú, ilé ìwòsàn àwọn ọmọ ológun tó wà nílẹ̀ Ìbàdàn. Adúpẹ́ o, adúpẹ́ o. Ìròyìn náà tún jáde, fọ́nrán jáde wípé Gómìnà Ìpínlẹ Ọ̀yọ́ Engr Seyi Makinde wípé òun dúpẹ́ o, wípé àwọn ọmọ yìí gba ìtúsílẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ yìí gba òmìnira padà, àwọn olùkọ́ wọn náà gba òmìnira padà, wípé àwọn ò sì ní àkọọ́lẹ̀ pé
ẹnìkan kan gbẹ̀mí mì nínú àwọn tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé lẹ́yìn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí àwọn ajínigbé yẹn ti pa nígbà tí wọ́n kọ́kọ́ ti kó wọn nígbà náà lọ́hùn nínú oṣù karùn-ún. Wọ́n ní láyọ̀ àtàláfíà ni àwọn gba àwọn èèyàn yìí sílẹ̀ o. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn agbésùmọ̀mí, àwọn bandiiti, àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn bíi 8 ni ẹ̀mí wọn ṣòfò nígbà tí nǹkan fọná sójú tí wọ́n sì kó àwọn agbésùmọ̀mí tọ́pọ̀. Ta wá ni àwọn agbésùmọ̀mí yìí? Àwọn wo ni wọ́n gbẹ̀mí mì? Àwọn wo ni iléeṣẹ́ ọlọ́pàá kó? Iléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àjọṣepọ̀ àwọn ọmọ ológun, àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri, àwọn DSS ní, àwọn civil defence ní, àwọn army ní, àwọn ọlọ́pàá ní, àwọn àmọ̀tẹ́kùn, àwọn PC àti àwọn ìró ẹkùn tó fi mọ́ra wọn ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tí wọ́n fi ṣe àṣeyọrí iṣẹ́ náà o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá gbéra ní ọjọ́ kejì tí àwọn ọmọ yìí gba òmìnira, òun náà bá ṣàbẹ̀wò sí ilé ìwòsàn tí àwọn èèyàn yìí ti ń gba ìtọ́jú torí pé àwọn ọmọ yìí wọ́n ti dìdàkudà tá a bá ní parọ́, wọ́n ti yàtọ̀ pátápátá. Ṣùgbọ́n tó dáa jù òun náà ni kí wọ́n gba ìtọ́jú tó péye kí wọ́n tó padà sọ́dọ̀ àwọn ẹbí wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbéra o, ó ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn táwọn ọmọ yìí ti ń gba ìtọ́jú. Fọ́nrán rẹ̀, fọ́tò rẹ̀ lẹ́yìn náà ti ń wò lójú móhùnmáwòrán wa yẹn. Àánú ó ṣèyàn, àánú abiyamọ ó ṣèyàn téèyàn bá ráwọn ọmọ yìí wọ́n ti dìdàkudà. Ọlágbára o. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ? Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà ti sọ̀rọ̀ o. Ó ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ṣiṣẹ́ papọ̀ tí àwọn ọmọ yìí fi gba ìtúsílẹ̀, táwọn ọmọ yìí fi gba ìdáǹdè, tí wọ́n fi gba òmìnira padà. Ó dúpẹ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dúró déédéé, tí wọ́n ń gba àdúrà kíkankíkan kí àwọn ọmọ yìí ó fi rí ìtúsílẹ̀ gbà. Ó láwọn sì dúpẹ́ pé àwọn ọmọ yìí padà rí ìtúsílẹ̀ gbà, wọ́n padà gba òmìnira láyọ̀ àtàlàáfíà. A jẹ́ pé a máa dúpẹ́ fọ́lọ́run ọba o. Ẹ jẹ́ kí n mú táwọn èèyàn wí, táwọn èèyàn sọ. Àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn rí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé àwọn ọmọ ìrírí ìtúsílẹ̀ gbà lọ́dọ̀ àwọn ajínigbé láì san nǹkan kan fún wọn. Wọ́n láwọn ò sanwó ransom kankan. Àwọn ò sanwó dáǹdè kankan. Wọ́n ní fínígá látàdé tó kó ìmábọ̀. Òun náà ni àwọn èèyàn yìí, òun ni wọ́n rí ìtúsílẹ̀ gbà o. Aláwọn ò san nǹkan kan fún wọn. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fi èrò àti ìwòye tí wọ́n hàn wípé sọ pọ́síbù sáà, sọ pọ́síbù kí irú rẹ̀ ṣẹlẹ̀, kí wọ́n rí àwọn ọmọ yìí gbà láì ṣe pé wọ́n san ransom. Ṣé mọ̀ pé Thomas lẹ́lòmíì ò nígbàgbọ́ kankan nínú ìjọba mọ́. Kì í sì ṣe ẹ̀bi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o tí wọn ò ní ìgbàgbọ́ nínú ìjọba mọ́ o, torí pé ìṣèjọba tí àwọn èèyàn wa ń ṣe lé wa lórí iná ló fà á o. Torí pé níta ti ń rí tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn olórí wa, lọ́wọ́ àwọn adarí wa nínú ìṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà, nípínlẹ̀, níjọba àbílẹ̀, iná ni ò jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ò jẹ́ kán ní ìgbàgbọ́ nínú ìjọba mọ́ pàápàá. Kí wá làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ lórí ìtúsílẹ̀ tí àwọn ọmọ yìí rí gbà, lórí ìdáǹdè tí àwọn akẹ́kọ̀ọ́ yìí rí gbà, bí àwọn ọmọ ológun bí wọ́n ṣe rí àwọn ọmọ yìí gbà padà láì san ransom, láì san owó ìtúsílẹ̀ kankan, àti bí wọ́n ṣe padà sílé láyọ̀ àtàlàáfíà. Àwọn kan tiẹ̀ sọ wípé wọ́n ní dírámà ní ọ̀rọ̀ ìjínigbé yẹn àti bí wọ́n ṣe rí ìtúsílẹ̀ gbà, wípé tá a bá wádìí ẹ̀ dáadáa wọ́n ní yóò ní ọwọ́ àwọn ìjọba wa nú.
wọ́n ní tá a bá wádìí ẹ̀ dáadáa wọ́n ní yóò ní ọwọ́ àwọn alágbára nú gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Mákindé tó wá sọ nígbà tó ṣàbẹ̀wò lọ sí ìpínlẹ̀ wo ni náà mo ti gbàgbé tó sọ wípé oníkàkíyèsí dáadáa o ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìjọba àbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ tó ń ṣe ìṣàkóso lé lórí ó ní a rí wípé bí wákàtí mẹ́rìnlélógún tí òun kéde èròǹgbà òun láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APM ó ní láàrin wípé ìjínigbé yìí wáyé ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ ó sì wá jẹ́ pé wákàtí bíi mẹ́rìnlélógún tó òun kéde èròǹgbà òun láti di gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú APM ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé wá ṣẹlẹ̀ olùṣẹ́ rí gbà fura ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn ti wá ń sọ oríṣiríṣi èrò lé lórí kí làwọn èèyàn kí làwọn èèyàn sọ ẹ jẹ́ á mú wá fúnra wa kájọ gbọ́ o bí àwọn èèyàn ṣe fi ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé mo máa ń ní èrò àti ìwòye àwọn èèyàn kì í papọ̀ lórí ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ní ìlú torí pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn ni wọ́n fi máa ń wo ọ̀rọ̀ bó ṣe rí lọ́dọ̀ tèmi ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín bó ṣe rí lọ́dọ̀ tiyín ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn míì ìdí rèé tí màá fi mú táwọn èèyàn ń wí ní táwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ yìí tí màá fi mú wá fún wa ẹ jẹ́ á wò ẹ jẹ́ á gbọ́ gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ wọ́n ní our nation has reason to give thanks the children and teachers abducted by Ansaru terrorists in Oyo State have been rescued by our security forces alive and unarmed. No ransom was paid, no concession was made. I salute every officer and operative whose courage, discipline, and professionalism made this possible. To those who seek to spread fear through terror, know that the Nigerian state will pursue you relentlessly. We will protect our people, defend our community, and never relent until peace and security prevail across our country. Bola Ahmed Tinubu, President and Commander-in-Chief of the Armed Forces, Federal Republic of Nigeria. Gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe sọ nìyẹn lẹ́yìn tí àwọn ọmọ yìí tí wọ́n gba ìtúsílẹ̀ tí wọ́n gba ìdáǹdè kúrò ní àkàtà àwọn ajínigbé àwọn bandiiti àwọn mùjẹmùjẹ tí wọ́n pera wọn léèyàn ìjà wa ohun tí àwọn èèyàn sọ Muhammadu Jamiu wọ́n ní rescued by security forces no ransom was paid yet no single one of the bandits was neutralized by these so-called courageous officers. You go think say na everybody for this country no wise. Masis Chris wọ́n ní no ransom paid, no bandit arrested, no bandit killed, no bullets fired, but kidnapped people were rescued. Eze Ìbùkún wọ́n ní Eze Ìbùkún wọ́n ní grandpa please can you just go and rest, you don't try enough. Abdulmalik Sulaiman wọ́n ní there is a legend who is strolling to read others people's comment here. I listened to what President Bola Ahmed Tinubu said. Muhammad Ibrahim wọ́n ní no bandit killed, no ransom was paid, no bandit was arrested, no bullet was fired, no bandit hideout was neutralized. Amsa Adamu wọ́n ní Mr. President, if there was never a ransom, why did the word ransom suddenly become part of the conversation? Emmanuel Idowu wọ́n ní if the thief becomes stronger than the owner of the yam, the owner of the yam becomes the thief. Aransi Dada wọ́n ní I know my president cannot be awake by this time to post. Normally person wey dey sleep for event for afternoon
wetin concern Ann and Facebook for tonight. Who wrote this thing should please edit it before I wake up tomorrow morning. Basil Ìyàndá wọ́n ní and also no casualty both the so-called officers and the so-called bandit great job. We call this forest trading exchange. Come to think of it. Olúfẹ́mi Theophilus Adeolu wọ́n ní the best birthday gift ever on this special day of my birth. God has answered the prayer of many hearts. Our teachers and pupils have been rescued. For weeks we cried, prayed, and raised our voices and refused to let the world forget them. Today, our tears have turned to joy. To God alone be all the glory. May He heal every victim, comfort every family, and grant lasting peace and security to our land. Thank you to everyone who stood with us, prayed with us, and kept speaking up. This is truly my best birthday gift. Mr. Olúfẹ́mi Theophilus Adeolu ni wọ́n kọ yẹn. Priscilla Umar wọ́n ní no bandit killed, no ransom paid, no bandit hideout was fired, no picture of how they were rescued, no bandits were arrested. Even in Nollywood, e no dey happen. Kí mo sọ mo ní Thomas lẹ́lòmíì ẹgbọ́n gbọ́n tẹ́ni yẹn sọ. God will wonder wọ́n ní if this was a movie, I would have named it The God Cannot Be Deceived. Azam Umar wọ́n ní I am happy that the abducted children and teachers in Oyo State were rescued safely. Every Nigerian life matters, and every successful rescue deserves to be celebrated. But this also raises an important question. For years, communities across northern Nigeria have suffered repeated kidnappings, terrorist attacks, and the loss of innocent lives. Many families have buried loved ones or are still waiting for those who were abducted to return. In many of those cases, Nigerians never saw the same level of public attention or presidential communication like this. Every Nigerian deserves equal concern, regardless of where they live. A life lost in Sokoto, Zamfara, Borno, Katsina, Kaduna, Benue, or Oyo has the same value. Leadership is not only about responding when tragedy strikes in one region. It is about showing the same compassion and urgency to every part of the country. Every part of the country. As we approach the 2027 general election, Nigerians should carefully evaluate those seeking our votes, choose leaders based on their commitment to protecting every citizen, not on political slogans or party loyalty. Nigeria deserves leadership that treats every Nigerian equally. Ẹ tún wo ibi tí àwọn tún gbọ́rọ̀ lọ. Oríṣiríṣi èrò àti ìwòye òun náà ni àwọn èèyàn ti fi ń sọwọ́ lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n lórí ẹ̀wọ̀n sọ pé àbẹ̀wò tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Makinde tí wọ́n ṣe lọ sí ilé ìwòsàn tí àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lẹ́gbà lọ́dọ̀ àwọn ajínigbé tí wọ́n ti ń gba ìtọ́jú ilé ìwòsàn àwọn ọmọ ológun tó wà nílẹ̀ Ìbàdàn. Àwọn èèyàn sí àríwísí èròǹgbà àti ìwòye tí wọ́n fi ṣọwọ́ sí wa lẹ́yìn tí gómìnà Olúwaṣèyí tó ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn táwọn ọmọ yẹn ti ń gbà tọ́jú. Gómìnà ní náà àti àwọn olùkọ́ yìí kí wọ́n wà nílé ìwòsàn yẹn fún wákàtí 48 kó tó di pé wọ́n dá wọn padà sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn. Kí wọ́n láwọn èèyàn ń wí, kí làwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Makinde tí wọ́n sọ yẹn. Prince Ọládélé Emmanuel wọ́n ní
48 hours care. They will be needing more than 48 hours. 57 days in the bush without shelter and proper food is not 57 hours. And based on these pictures, I doubt they are undergoing any intensive rehabilitation. Ẹlòmíì ní this place is too stuffy. Ẹlòmíì ní the two person on one bed, Nigeria can never change. Tòmítọ́pẹ́ Olúwaṣeun Bright wọ́n ní they should be admitted for a good week. Sir, 2 days is more, I beg.